ẹ̀yin olólùfẹ́ Pavilion TV, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lónìí ohun ọ̀tun la tún mú wá fún yín o lórí ètò ìlera, lórí oúnjẹ tó dára fún ìdílé aláyọ̀ àti àwọn ọmọ wa. Lónìí èso òun la ní ká yẹ̀wò, ká wo bí a ṣe máa ń ṣe èso tó dára jù, best African fruit salad tí ó dára fún ìdílé wa. Ẹ máa bá wa ká lọ kí ẹ̀yin náà kẹ́ máa fọkàn sí bá a ṣe ń ṣe. Oríṣi èso márùn-ún òun la fẹ́ lò fún best fruit salad tí a fẹ́ ṣe lónìí. Àkọ́kọ́ nínú àwọn èso tá a fẹ́ lò òun ni watermelon, ẹlẹ́ẹ̀kejì òun ni cucumber, ẹlẹ́ẹ̀kẹta apple, ẹlẹ́ẹ̀kẹrin carrot àti banana. Bákan náà a ní peanut tí a ó fi ṣe àṣekágbá ẹ̀ àti milk tá a máa fi sí orí ẹ̀ nígbà tí a bá ṣe tán. A ti gé kéékèèké bí a ṣe ń gé sínú àwọn abọ́ kéékèèké òun leléyìí. Bákan náà watermelon wa a ti gé kéékèèké bákan náà la gé. Bá a ṣe ń gé òun leléyìí. A ó kó sínú àwọn abọ́ kéékèèké ní ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣe yìí. Kárọ̀tì wa a ti gé kárọ̀tì wa náà kéékèèké bákan náà. A ti rí bí a ṣe ń gé, bí a ṣe máa gé gbogbo àwọn èso wa kéékèèké. A ó wá kó sínú àwọn abọ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀. A ní apple wa òun náà leléyìí. A ti gé apple wa náà. Bí a ṣe ń gé apple wa òun là ń wò yẹn. A máa gé e ní kéékèèké. A ó sì tún kó sínú abọ́ ọ̀tọ̀ bákan náà. Ohun tí à ń ṣe ni fruit salad. Ó dára fún ilé wa. Kì í ṣe ìgbà tá a bá tó ní owó tó pọ̀ lọ́wọ́ ní ká tó máa ṣe àwọn oúnjẹ, àwọn nǹkan báyìí fún ìdílé wa. Owó kékeré náà ó ṣeé ṣe gbogbo àwọn nǹkan báyìí. Lẹ́yìn tí a bá ti gé gbogbo nǹkan tá a fẹ́ lò tán, cucumber wa náà a ó gé bí a ṣe gé gbogbo àwọn èyí tó kù. Cucumber wa òun là ń gé tẹ́ ń wò yẹn. Cucumber òun là ń gé. We are going to dice it. Cucumber wa òun lẹ rí tí à ń gé yẹn. Fruit salad òun ni à ń ṣe. Ó dára fún gbogbo ìdílé. Àwọn ọmọ wa wọ́n lè gbé lọ sí school kí wọ́n fi ṣe fruit ní fruit time wọn. Gbogbo àwọn nǹkan tí à ń lò fún fruit salad ó ní à ń gbé sílẹ̀ tẹ́ ń rí yẹn. A ní watermelon, a ní carrot, a ní cucumber, a ní apple. Bákan náà a dẹ̀ ní banana, ọ̀gẹ̀dẹ̀. Àti ohun tí a ó fi sí níparí, milk àti
peanut wa. Ní báyìí a ti gé gbogbo àwọn èròjà wa lẹ́yọ lẹ́yọ. A ó bẹ̀rẹ̀ láti máa mix ẹ̀ papọ̀. Àkọ́kọ́ a ó rọra máa bù díẹ̀díẹ̀. A ó bu watermelon díẹ̀. A ó bu watermelon kékeré. A ó bù sínú abọ́. A ó bu kùkúmbà wa. A ó bù sí i. A ó máa bù sí i nípele ìpele. A ó bu carrot. Ẹ ti rí bí a ṣe ń bù sí i. A ó bù nípele ìpele. Apple. A ó bu apple náà. A ó bù sí i. A ò ní tì fi ọ̀gẹ̀dẹ̀ sí i. Òun ni a ó fi sí gbẹ̀yìn. A ó tún padà sórí watermelon wa. A ó tún fi watermelon sí i. Kùkúmbà wa náà a tún bù sí i lórí. A tún bu kùkúmbà wa sí i. Kùkúmbà là ń dà sí tẹ́wọ́. Kùkúmbà wa là ń dà sí tẹ́wọ́ yẹn. A ó bu carrot. Carrot wa là ń dà sínú fruit salad wa tá à ń ṣe lọ́wọ́. Then a ó fi apple wa. A ó fi apple náà sí orí ẹ̀. Lẹ́yìn eléyìí a ti da gbogbo àwọn èròjà sí tán. A ó wá da ọ̀gẹ̀dẹ̀ wa. A ó dà sí i lórí. Ẹ wò ó. Ọ̀gẹ̀dẹ̀ yẹn máa ń dàbí spice lórí fruit salad wa ni. Lẹ́yìn gbogbo eléyìí, milk wa olókù tá a fẹ́ fi sí i. A ó fi milk wa sí i. Milk wa là ń dà sí orí fruit salad wa yìí. So fruit salad wa ó ti ready. Bákan náà a ó kàn wá fi peanut wa a ó fi sí orí ẹ̀. Ká kàn fi sí fruit salad wa. Òun ni a ti ṣe fruit salad wa tán báyìí. A lè gbé lọ sínú fridge wa tó bá wù wá. Tí kò bá dẹ̀ wù wá láti gbé sínú fridge, ó ti di oúnjẹ, ó ti di jíjẹ báyìí. So fruit salad òun ni ẹ̀rí tí a ṣe yẹn. Ó dára fún ìdílé aláyọ̀. Kò nílò ìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ní owó rẹpẹtẹ ká tó máa ṣe. Nǹkan tí owó kékeré tó lè ṣe ni. Ẹ̀yin èèyàn wa, oúnjẹ tó dára, àwọn ohun tó dára fún ìdílé aláyọ̀ òun la tún gbé wá lórí ètò wa lénìí. Ẹ̀yin náà lè ṣe é nínú ilé yín. Bí ẹ ṣe ń ṣe kẹ́ máa fún àwọn ọmọ yín, fún àwọn ọkọ yín, fún àwọn aya yín jẹ. Mo sì lérò wípé ìdílé wa yóò máa jẹ́ sí ìdílé aláyọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tẹ́ ń wò wá lórí ètò Pavilion TV o. Fún àwọn àkọ̀tun àwọn oúnjẹ tó dára tó ń ṣara lóore, ẹ ó tún máa bá wa pàdé síwájú àti síwájú sí i. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà.
ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.